ti dé kó nílé pọ́n balẹ̀ àníládá balẹ̀ yòókàn balẹ̀ àrírọ̀rùn àwa táwọn balẹ̀ ká máa ṣòfò ọmọ. Wákà yẹn ọba méjì náà mọ̀ máa dá fún gbogbo ilẹ̀ Yorùbá yìí. Àyà kó wọ́n wà. Àwọn Ògbómọ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́. Èyí ìpín mẹ́ta. Ìpín mẹ́ta. Abẹ́ni Ọlọ́run. Ọlọ́run yóò dá Aláàfin. Àmín. Ọba dáadáa. Ọba wa yí ogun. Wọ́n wí ọ̀rọ̀ kan yé èlò. Àyà kó wọ́n wà. Àwọn èèyàn wá sì wọ́n gbọ́. Nígbà tí wọ́n lè bá àwọn èèyàn ṣe àwọn gbọ́ngbà tó ní jímọ̀ tó tẹ̀lé wọ́n wá jáde wọ́n lé rárá o. Ntẹ́mi ń sọ kọ́lẹ̀ yìí ń sọ ntẹ́mi ń sọ lélẹ̀. Wọ́n wà nù mọ́sálásí nígbà tí bàbá wa Aláàfin wá wọ jímọ̀. Wọ́n wá ní mọ́sálásí yìí o mọ́sálásí ọba ni. Àyè ẹ̀kọ́ wọ́n ní mọ́sálásí yìí o mọ́sálásí ọba ni. Aláàfin ló ní mọ́sálásí wọ́n ti wí nu o. Àwọn èèyàn wá jáde àwọn aláṣì gbọ́ ọ̀rọ̀. Wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ máa sọ pé ọba kọ́ lórí mọ́sálásí yóò gbọ́ báyìí ní ìsí o. Bàbá wa Ìjòkún wá jáde ńgbà tí Ìjòkún jímọ̀ tó tẹ̀ lónìí à ìjọ́ mi wí kọ́lẹ̀ wí. Ìjọ́ mi wí ni wípé lọ́yọ̀ọ́ Aláàfin tí a níbì táwa wà yìí o. Ẹni tó já Láàfin òun ni bàbá wa ọba Abdulhakeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù kejì. Báwo ni ẹlẹ́wù ẹ̀tù àkọ́kọ́ àrídìí ìwékejì báyìí ní ìsìn. Àwọn sì ló tí ó pẹ́ dáadáa. Bàbá lo bí ọgọ́rùn-ún ọdún kan bẹ̀ ká máa lọ kó má bàa ju ayé. Ẹ wá wo nǹkan. Wọ́n wá lọ́dà o. Kí ló kọ kábíyèsí? Wọ́n lákìímù. Èmi tí mo sọ̀rọ̀ ńkọ́ Dáúdà. Ìwọ ńkọ́ Tájù. Ìwọ ńkọ́ Kàbírù. Ìwọ ńkọ́ Mansura. Ìwọ ńkọ́ Àbíbá. Àkíìmù ní mọ́sálásí ó sì á dé mọ̀. Dáúdà ní mọ́sálásí ó sì á dé mọ̀. Mansura ní mọ́sálásí ó sì á dé mọ̀. Nígbà tá a sọ pé Jósẹ́fù ní mọ́sálásí. Lóbi àwọn fílì sáni wà ní ìdàmì. Yóò máa dé dùn wá kọ́lbí wàyẹ̀dì ńlá bá. Àrọ́wọ́ná bí wọ́n bá wá sọ pé bàálù ti yín ò ní mọ́sálásí. Ìdí wọ́n sọ ni pé kèé ṣe mùsùlùmí kèé sì kí o. Ẹni tí èsì ṣe mùsùlùmí ò lè ní mọ́sálásí láíláí.